sẹ́yìn náà ti gbọ́ nípa ayẹyẹ oníbẹ̀ta tí Chief Kanran Foundation àti ìgbìmọ̀ rẹ̀ gbé kalẹ̀ àkójáde fíìmù tuntun ayẹyẹ ọjọ́bí láti dúpẹ́ oore pẹ̀lú àkójáde Chief Kanran Foundation ẹ jẹ́ ká jọ péjú pésẹ̀ gbé olóyè Kẹ́hìndé Adérẹ̀mí Akírẹ̀mí ògbóǹtagì òṣèré orí ìtàgé lárugẹ lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 24 oṣù kọkànlá ọdún yìí ní gbọ̀ngàn ìjíròrò NUT Pavilion Agídìngbì bus stop Ìkẹjà àǹkàrà láfi wọlé o ẹ pè Tóyìn Àgbọ̀ládé sórí 08035792122 lábẹ́ olùfilọ́lẹ̀ àgbà dókítà Adérẹ̀mí Àwòdé chairman CEO Fine Coat Paints ìyá aládùúrà general Olúwaṣeyẹ Yomi Ṣólóyè founder New Seraph Prophet Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Ministry àlejò pàtàkì dókítà Abdulkabir Adéwọyè kábíyèsí òwúrọ̀làwà Sheikh Alfulani Ọlánrewájú Alhaji Karim Ọláṣẹ́wù Àbànà àtàwọn ọba aládé SSP Sashina Peters ló máa dàlúbọlẹ̀ lọ́jọ́ náà nígbà tí Ọlánrewájú Ọlátúbọ̀sún kábíyèsí Ojútáyé àti Dáre Ògúnsanwó Pastor D yóò tọ́kùn ètò unlimited fàájì ọjọ́ yẹn máa pọ̀ jù jọ. lójújú lẹ fẹ́ gbọ́ o ẹ ṣe o. ṣínà ẹrẹ ṣínà ìjọ ṣínà ẹrẹ ṣínà.